ìlẹ̀kẹ̀ má já síbí má já sọ́hùn lórí ọ̀rọ̀ ọba aláàfin Ọ̀yọ́ àti ọba Ọọ̀ni Ilé-Ifẹ̀. Ibì kan náà ni ó padà wá já sí o. Ṣé ẹ gbàgbé wípé ní bí ọ̀sẹ̀ mélòó kan tó kọjá lọ lọ́hùn-ún, ó ní kábíyèsí ọba aláàfin Ọ̀yọ́ ọba Ọwọ́adé ló sọ wípé àwọn ò bẹ́nìkankan jìjà àgbà tàbí èmi mo jù ọ́ lágboolé àwọn lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ gbogbo rògbòdìyàn àti àwọn awuyewuye eléyìí tó ń lọ lọ́wọ́ láàrin àwọn àti ọba Ọọ̀ni Ilé-Ifẹ̀. Lóòótọ́ àti lódodo kì í ṣàwọn méjèèjì yìí ni wọ́n dá ọ̀rọ̀ ọ̀hún náà lẹ̀ o, bí kò ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn awòye àti ọ̀mọ̀ràn tí wọ́n ń wòó pé àfẹni tó bá fọ́ lójú nìkan ni ò ní mọ̀ wípé àwọn méjèèjì yìí, èèyàn kan ń fi àgbá wọn ìkan nínú wọn, tàbí bóyá èèyàn kan sọ pé ó jù mí láàrin àwọn méjèèjì yìí. Òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àlàkalẹ̀ tí àwọn akọ̀ròyìn, akàròyìn àti àwọn awòye tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀. Kódà wọ́n sọ ọ́ títí di ọ̀rọ̀ nígbà tí kábíyèsí ọba aláàfin Ọ̀yọ́ tí wọ́n ṣe ayẹyẹ ìgbadé wọn, nígbà tí wọ́n sọ̀rọ̀ ìkíni tí wọ́n sì ń dárúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́kànlẹ́kàn tí wọ́n wà ńbẹ̀, tí wọ́n ní wọn ò dárúkọ ọba Ọọ̀ni Ilé-Ifẹ̀ nítorí pé wọ́n mọ bí wọn ò bá ṣe dárúkọ wọn. Ṣùgbọ́n gbogbo ẹ̀ ẹ jẹ́ á gbìyànjú sẹ́gbẹ̀ẹ́ kan o. Láàárín ọ̀sẹ̀ tá a wà yìí, ìṣẹ̀lẹ̀ kan mà rèé o, eléyìí tó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn gangan níbi tí aya ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, ìyún aṣòfin àgbà Olúrẹ̀mí Tinubu, tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò kan níbi tí wọ́n ti pe àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ àwọn lọ́balọ́ba pàápàá àti àwọn lọ́ba méjèèjì yìí tí wọ́n wà ní ìkàlẹ̀ o. Kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀, òun náà ni ẹ̀ ń rí tí wọ́n ń wọlé yẹn o, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń kí wọn, tí wọ́n sì ń ṣe kábíyèsí, tí wọ́n ṣe sàǹdákátà fún kábíyèsí ọba Ọọ̀ni Ilé-Ifẹ̀. Pẹ̀lú ìrẹ̀lẹ̀ ni kábíyèsí ń kí gbogbo wọn o. Kódà títí kan ìgbà tí wọ́n fi dé orí òkè eléyìí tí àwọn lọ́balọ́ba, títí kan àwọn àgbààgbà tí wọ́n wà níbẹ̀ tí wọ́n ń lọ kí wọn. Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, òun náà ni wọ́n kọ́kọ́ kí o, tí wọ́n dìde pẹ̀lú kábíyèsí, tí wọ́n sì fi àpọ́nlé fún kábíyèsí yìí. Ṣèbí Yorùbá bọ̀ tí wọ́n sọ pé ẹni bá pọ́nni lé níṣẹ́ là ń pọ́n lé. Bí kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ tí wọ́n ṣe gorí òkè yìí, tí wọ́n kí wọn, òun náà ni àwọn lọ́balọ́ba tó kù táwọn náà dìde, tí wọ́n bọ̀wọ̀ kábíyèsí, tí wọ́n jọ fi ẹ̀rín pàdé ara wọn. Ṣèbí lọ́balọ́ba làwọn méjèèjì. Ọọ̀ni Ilé-Ifẹ̀ ò ní sọ wípé kí ọba tó kéré sí òun kó dọ̀bálẹ̀ fún òun láéláé fáabàdà. Wọ́n jọ bọ̀wọ̀ ara wọn, wọ́n sì jọ rẹ́rìn-ín síra wọn ni. Ṣùgbọ́n ǹjẹ́ ẹ rí kábíyèsí ọba aláàfin Ọ̀yọ́, orí ìjókòó ń bẹ̀ ni kábíyèsí wà o. Kábíyèsí ò dìde bó ti ń wọ́n kéré mọ́ láti sọ wípé àwọn náà fẹ́ dìde pàdé Ọọ̀ni Ilé-Ifẹ̀. Fọ́nrán fídíò yìí ló mà ti lọ káàkiri orí ẹ̀rọ ayélujára. Lówe là ń lùlù gídígbò, ọlọ́gbọ́n ní jó, ọ̀mọ̀ràn ní mọ̀. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ̀yin àgbààgbà kóòtù òjíire, kí ló túmọ̀ sí? Wípé ká kíyàn, kí àwọn ènìyàn kí wọ́n dìde pẹ̀lú wa, táwa náà wà lórí ìdìde dúró, kí èèyàn kan sì wà lórí ìjókòó, ká kí i kóhun sì dá wa lóhùn lórí ìjókòó. Ẹ gbọ́ o, ẹ̀yin àgbà mọ̀nimọ́ni, ẹ̀yin àgbà mọ̀yànmọ̀yàn, ẹ̀yin tó mòye dáadáa, kí ló túmọ̀ sí ní ilẹ̀ Yorùbá? Kí nìyí máa ń bá a bọ̀ díẹ̀. Ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn ọba àná lórí àpèrè méjèèjì yìí, ṣé ń ṣe wípé ó padà fẹ́ wá máa ṣẹlẹ̀ láàrin àwọn ọba ìsinyìí o? Ṣùgbọ́n ohun tó ṣe mí kàyéfì òun náà ni wípé nígbà tí ọba aláàfin Ọ̀yọ́ ti tàná, ìyún ọba Adéyẹmí Lámídì, tí wọ́n wà lórí ìtẹ́, kábíyèsí
a máa bu ọlá díẹ̀díẹ̀ fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ bí wọ́n ti lè kéré ní ọjọ́ orí sí kábíyèsí Aláàfin Ọ̀yọ́, ṣùgbọ́n ọ̀nà tí eléyìí padà wá gbà ní ò wá yé wa mọ́ ò. Ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ní kábíyèsí Ọ̀wọ́adé sọ wípé àwọn ò bẹ́yàn kankan jìjà èmi jù ọ́, ìwọ ò jù mí, tí ọkàn gbogbo á tẹ̀ balẹ̀ ní ilẹ̀ Yorùbá pé kò sí nǹkan kan nínú kinní yìí. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn lọ́sẹ̀ yìí ó dá mi lójú gbangba wípé kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọmọ yèmọ́yé làwọn náà, àgbà ilẹ̀ Yorùbá làwọn náà. Kinní yìí ó yé wọn pọ̀. Ẹ wò ó, ẹ má jẹ́ ń dá lápá ọ̀dọ̀ tèmi. Ẹ̀yin tẹ́ ń wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí, ẹ bá wa fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Ẹ bá wa pín ẹ jẹ́ ó délé o, kẹ́ ẹ tún wo ohun tó ṣẹlẹ̀ láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni Ilé-Ifẹ̀. Ìkànnì Olómi Ọgbọ́n TV ló ní kẹ́ ẹ bá wa share rẹ̀.